ẹ wo bó ṣe lanú lẹ̀ eṣiṣẹ́ àmà kó wọ̀ wàhálà dé àfi bí ẹni tó lọ lagi ní tágbádé bọ̀. ẹ máa mú ẹ tí fún mi ẹ tí fún mi náà ẹ tí sọ fún mi pé lọ́ní òní fún mi ní. kí ló ṣe yín ẹlọ́lagi ni. nǹkan tó ṣẹlẹ̀ ó ju kéèyàn lagi lọ fàájì yẹn pọ̀ ó síbẹ̀ ló ṣe miss jẹ́jẹ́ mi mo jókòó Mrs. Ṣókẹ́fún Kẹ́hìndé ló bá pè mí èmi o ọmọ òun ṣe ọjọ́ ìbí èmi ò gbọ́dọ̀ má sí níbẹ̀ o ó dẹ̀ mọ̀ pé wọ́n nílùú mọ̀ lèmi gan ọgbọ́n tí mo mọ̀ jẹ́ dé n bá mú aṣọ mo kan everything pọ̀ wàá rò bóyá mo ṣe ránṣọ ẹni mo lọ ní àti starch la bá ń lọ wo níbẹ̀ yẹn ẹni tí ò wá ló miss àjẹ jíjẹ àmu mímu àjẹ bíbọ̀ àjẹ dídí kódà ó kúkọ́ fún mi kéèkì báyìí ó jí mi yẹn ó dùn mí ó dùn mí. John àbúrò yìí Kọ́sọ́lá. àbúrò yìí Kọ́sọ́lá ṣó mọ̀ ni. mo fẹ́ mọ̀ wọ́n pa ni. ìwọ gan já o. ẹ̀gbọ́n Deborah. ẹ̀gbọ́n Deborah ó ṣe Deborah kan ṣe bẹ́ẹ̀ ló wà ń bẹ̀. ẹ̀gbọ́n Israel. ẹ̀gbọ́n Israel báwo ló ṣe mọ̀ kódà eléyìí tó pè mí gan ìbejì ní Kẹ́hìndé ó pè mí ṣé mọ́ra ni. àmọ́ra mo fẹ́ mọ̀ wọ́n pa ni. ẹni ní kódà èmi gan mo ṣe ní kí wá pè ń kájọ wà lọ́bẹ̀ ni. dúró náà dúró so alani mo ńlá alálẹ̀ ńlá ẹni gangan lọ́jọ́ yìí. ẹni ní ẹni kọ́ ní 11 ni. ayé mi. ó mà ṣe o. mi gbọ́dọ̀ káyé o bá ìyẹn ni pé wòlíì ni mi Ọlọ́run Joseph ni mi Ọlọ́run ló fi hàn mí nìyẹn o. wo máa wọ nǹkan ṣùgbọ́n ká tó máa lọ bí àṣàdúrà fọjọ́jọ́ ìbí. John Olúwatímilẹ́yìn Ṣókẹ́fún ọmọ kẹ́nikẹ́ni eléjì rẹ̀ èní lọ́jọ́ ìbí ẹ̀ o lọ́dún tó wọ̀ yìí wo lókèlókè ló máa lọ nínú ẹ̀kọ́ ẹ̀ ò ní jó àjò rẹ̀yìn ìyá ò ní fọwọ́ ẹ̀ gbọ́mọ sí wọn ní white àgbà ló ń dà ó máa dàgbà sí ni nínú owó nínú ọlá ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run á fún ẹ wọ́ má jẹ́ kí n ṣe àdúrà sọ jẹ́ kí n lọ mú aṣọ kí n wọṣọ kí n kọ àkọ́pọ̀ kán lè mọ̀ wípé nǹkan ń bẹ ṣùgbọ́n I've got nothing to say to the celebrant than to wish you happy birthday. Celebrant, where you? Show yourself. Where are you? Hip, 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 hooray! Kofi, hip, hip, come on.